Ẹgbẹrun méje èèyàn padà lẹ́yìn Makinde, wọ́n ní Fọlarin làwọn ń bá lọ. Láti lè yẹ̀yẹ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹnjiníà Ṣèyí Makinde nínú ìdìbò gómìnà tó ń bọ̀ lọ́jọ́ àbámẹ́ta sátidé ọ̀sẹ̀ yìí, ẹgbẹẹgbẹ̀rún ọmọ ẹgbẹ́ òṣèlú PDP ìpínlẹ̀ náà ni wọ́n ti padà lẹ́yìn gómìnà ọ̀hún tó ń dupò ọ̀hún fún sáà kejì lórúkọ ẹgbẹ́ PDP tí wọ́n sì darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú onígbàálẹ̀ APC. Nínú ìpàdé tí igun tó ya kúrò nínú ẹgbẹ́ PDP yìí ṣe pẹ̀lú àwọn adarí ẹgbẹ́ òṣèlú onígbàálẹ̀ nílé ẹgbẹ́ wọn tó wà ládùúgbò Òkè Àdó nìbàdàn lọ́jọ́ ajé Monday ọ̀sẹ̀ yìí ni wọ́n ti kéde fún gbogbo ayé pé àwọn ò ṣẹgbẹ́ alábùradà mọ́. Nǹkan bí ẹgbẹ̀rún méje ni wọ́n pe àwọn ọmọ ẹgbẹ́ PDP tó bínú fi ẹgbẹ́ òṣèlú náà sílẹ̀. Ó sì hàn gbangba pé àìṣedéédé gómìnà Makinde ló fa sábàbí ìgbésẹ̀ náà. Gẹ́gẹ́ bí àwíjàre àwọn èèyàn yìí, wọ́n ní gbogbo bí àwọn ṣe ṣakitiyan tó láti rí i pé Makinde wọlé ìdìbò gómìnà lọ́dún 2019 níṣe lọkùnrin gómìnà náà fojú olóore àwọn gúngi, bẹ́ẹ̀ níjọba ẹ̀ náà kò wú àwọn aráàlú lórí. Nínú àwọn èèyàn náà láti rí ọ̀gbẹ́ni Sanyalo Adéyẹmọ tí í ṣe olórí igun omi tuntun Youth Vanguard nínú ẹgbẹ́ PDP, Yẹmí Oyèbánjí GSM Marines, àwọn ìbejì tí wọ́n ń pè ní Ìsàmọ́tù tí wọ́n jẹ́ olórí ogun Alliance nínú ẹgbẹ́ PDP, Ìbùkún Olúwa Afọlábí IBK Vanguard, ọ̀gbẹ́ni Afọlámi Afọlábí tó jẹ́ olórí igun àwọn ọ̀dọ́ tí wọ́n ń pè ní the Youth Advocate àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbogbo àwọn ikọ̀ tó ti jẹ́ alátìlẹyìn fún gómìnà Makinde tẹ́lẹ̀ rí wọ̀nyí ni wọ́n ti pinnu láti ṣàtìlẹyìn fún Sẹ́nitọ́ Teslim Fọlarin tó ń dupò gómìnà lórúkọ ẹgbẹ́ òṣèlú APC. Nígbà tó ń tẹ́wọ́ gba àwọn ọmọ ẹgbẹ́ wọn tuntun náà, alága ẹgbẹ́ òṣèlú APC Honorable Isaac Ọmọdéwù ṣàpèjúwe ìgbésẹ̀ táwọn alátìlẹyìn gómìnà Makinde tẹ́lẹ̀ yìí gbé gẹ́gẹ́ bí èyí tó mọ́gbọ́n dání jùlọ. Ọláwálé Àjàó ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online. Faith Adébọlá ló kà á sétí gbọ̀nyìn.